a tún ti dé bá ṣe ń dé àti bọ̀ bá ṣe ń bọ̀ àwa la ń gbòòrò dùn a tún ti dé Lutas Film Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà ibi eré òkìkí wáriwò ìyẹn eégún ọba ọlọ́tọ̀ tìlú ọ̀tọ̀ ọba Josiah Ọlárunwájú ilé mo bá dé àìná ẹ jẹ́ ká lọ wo bí eégún wáriwò òkìkí bó ṣe ṣeré sí. ààfin ọba ọlọ́tọ̀ ibẹ̀ ni à ń wò yìí ààfin kékeré ọba ọlọ́tọ̀ òun ni à ń wò yìí òkìkí ni à ń wò lókè yìí àná ni àwọn eégún ni wọ́n ṣe competition tí wọ́n jẹ ẹ̀bùn lóríṣiríṣi gbogbo eégún mẹ́sẹ̀sán tó ṣeré ń bẹ̀ ni wọ́n gba fan tí wọ́n sì fún ipò kíní àti ipò kejì àti ipò kẹta ní ẹ̀bùn owó tó jọjú ọba wa kábíyèsí ọlọ́tọ̀ ni à ń wò yìí. Bàbá ló ń fún àwọn ìyàwó ilé ní owó nítorí pé wọ́n fẹ́ mú òkìkí jáde báyìí. Òkìkí ni à ń wò tó ti jáde yìí òkìkí òpoṣù ariwo pọjọ́ eégún kábíyèsí ọlọ́tọ̀ tìlú ọ̀tọ̀. Òkìkí wáriwò òun ni à ń wò yìí. Òkìkí òpoṣù ariwo pọjọ́ eégún òkìkí yìí jẹ́ eégún ńlá nílùú Ọ̀tọ̀ Àwórì bákan náà ó jẹ́ eégún tí àwọn ọ̀dọ́ fẹ́ràn ó dẹ̀ tún jẹ́ eégún oníjàgídíjàgan torí eégún tó ní èrò púpọ̀ lẹ́yìn ni. Òkìkí ni a rí tó ti ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí. Kábíyèsí ọlọ́tọ̀ àwọn gan ògbẹ́yìn wọ́n mú ẹgba dání. Ẹ máa gbọ́ bí wọ́n ṣe ń sa òkìkí tí wọ́n kọ orin oríṣiríṣi fún bẹ́ẹ̀ ni ọba ọlọ́tọ̀ náà na ẹgba bẹ́ẹ̀ ni wọ́n sọ fún òkìkí pé wọ́n kọ orin fún wọn orin ìdárayá wọ́n ní ò níwèrè ò lárọ́mọ ò níwèrè ò lárọ́mọ bẹ́ẹ̀ ni orí tiẹ̀ náà wú. Ògún àwò kábíyèsí ọba ẹ ṣe púpọ̀ ń bẹ̀ o ẹ kú ọdún ẹ kú ìyèdún o àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ẹ̀mí o. ṣé ẹ ń wo ọba ọlọ́tọ̀ bó ṣe ń dára ní oríṣiríṣi
kábíyèsí ni arí tó ń jó yìí. Ògún àwo kábíyèsí ọlọ́tọ̀ òun ni arí tí wọ́n ń jó yìí. Bí kábíyèsí ṣe ń jó bẹ́ẹ̀ ni olórí àgbà náà ń jó. Ẹ rí i pé kábíyèsí ń dá àrà lóríṣiríṣi ni wọ́n ń dá. Bí kábíyèsí ṣe ń jó yìí òjò ń rọ̀ o bẹ́ẹ̀ ni bàbá kú nínú òjò. Òkìkí ló tún ti dé yìí. Òkìkí náà kò kú nínú òjò, ó ń ṣe lọ sọ́tún ó ń ṣe lọ sósì. Inú òjò ni kábíyèsí wà báyìí. Òkìkí ló ń dá àrà lóríṣiríṣi. Kábíyèsí omidé lọ́run. Bàbá ní bí òjò bá lè rọ̀ kó máa rọ̀ àwa lára aṣọ wa. Àwọn ìyàwó ilé ni wọ́n ti ń kọ orin fún kábíyèsí yìí. Ṣé ń gbọ́ ìjìnlẹ̀ orin tí wọ́n kọ fún kábíyèsí? Lẹ́yìn ìgbà tí wọ́n kọ orin fún kábíyèsí tán, kábíyèsí tó ti bọ́ta àwọn lẹ́ni tí wọ́n jẹ ẹgbàá lọ́wọ́ yìí. Ẹni tó bá tó bẹ̀ kó fèsì kábíyèsí gangan. Kábíyèsí Ògún àwo. Òkìkí náà ni ẹ ṣe ń wò yìí tó ń dára lóríṣiríṣi.
ṣé ẹ ń wo àrà tí òkìkí tó ń dá. Òkìkí òpoṣù ariwo pọjọ́ eégún látó tóbi táyìn dó fún ọ̀kọ̀ọ̀kan wọn ibi ìyàlẹ́rọ àálébọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú. Òkìkí òpoṣù ariwo pọjọ́ eégún kábíyèsí ọba Josiah Ọlánrewájú Ilémọbádé Àìná ọlọ́tọ̀ ti ìlú Ọ̀tọ̀ Àwórì. Òkìkí òpoṣù ló ń dára lóríṣiríṣi tó ń wọ́ gbogbo ìlú Ọ̀tọ̀ Àwórì. Ilé Oníkọ̀tún ni Òkìkí wáyé. Ó lọ ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí baba bó ṣe máa délé gbogbo olóyè ní kọ̀ọ̀kan ìjèjì nìyẹn. Bọ́dẹ̀ ṣe ń débẹ̀ wọ́n máa fún lówó wọ́n máa fún lọ́tí. Omi yìí pọ̀ ju o, ẹ wo òjò tó rọ̀ nísìn, ẹ wo bó ṣe ń ṣàn àgbàrá. Síbẹ̀síbẹ̀ Òkìkí àtàwọn ọmọ ẹ̀ wọn kò nú ẹ̀. Torí eégún Òkìkí yìí eégún ńlá ni. Ó tó di pé ó jáde wọ́n ti sọ ní orí rédíò kí ẹnìkan wọn má pàtẹ nílùú Ọ̀tọ̀ Àwórì. Nítorí tó bá ti gbòde ó gbòde nìyẹn. Ààfin ńlá ni Òkìkí dé yìí.
Òkìkí ló ti dé ààfin kábíyèsí ọlọ́tọ̀ ti ìlú Ọ̀tọ̀ yìí. Olórí àgbà ni à ń wò yìí, olórí second. Olórí 2 òun ni Òkìkí yìí. Òkìkí ni ó ń ṣeré ló ń wọ̀lú kiri yìí. Kábíyèsí ọba ọlọ́tọ̀ Ògún Àwò àwọn ni wọ́n dúró lókè yìí pẹ̀lú olórí 2. Òkìkí woṣù ariwo kọjọ́. Ògún Àwò kábíyèsí ọlọ́tọ̀ àwọn ni wọ́n dúró bóyá bàbá fẹ́ jó wọn ni. Kábíyèsí ọlọ́tọ̀ òun ni Òkìkí ni ó ń forí balẹ̀ fún yìí. Òkìkí ni àárí tí ó ń jó yìí. Kábíyèsí àti Òkìkí ni wọ́n jó fẹsẹ̀ rájò yìí. Kábíyèsí ní kí wọ́n fún Òkìkí láyè kí wọ́n sún mẹ́yìn kó ráyè ṣeré.
àwọn olórin sákárà ni wọ́n ti ń kọrin fún Òkìkí báyìí tí ó ń jó. Bákan náà ni kábíyèsí náà ń ná owó fún Òkìkí. Bí àwọn boys bí wọ́n yé ń ṣeré tí kábíyèsí náwó fún ọ, bẹ́ẹ̀ ni àwọn olórí àti àwọn ìyàwó ilé ọlọ́tọ̀ ni wọ́n ń ṣeré. Ẹ rí i pé bàbá kábíyèsí ọlọ́tọ̀ wọ́n kó ìmọ̀ra gidigidi, nítorí ẹ̀ ní gbogbo èèyàn ṣe fẹ́ràn àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ni wọ́n bá ṣe. Kábíyèsí lẹ́rí tó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí. Bákan náà ni wọ́n ń náwó fún àwọn obìnrin ilé. Bàbá ló ń fi ẹsẹ̀ ra ijó sákárà yìí. Èyí ká gbọ́ bí wọ́n ṣe dá orin fún kábíyèsí. Àwọn ìyàwó lé látàgbélé ọlọ́tọ̀ wọ́n ń dá orin lóríṣiríṣi, orin ayébáyé fún ọlọ́tọ̀ yìí. Bí a bá wò ó lásìkò yìí, Òkìkí wà ní àárín ìlú tó ń wọ̀lú gidi, tó ń kí ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀. Mo dáná sunlé, mo
kà á ní gbèsè tó bá rè di ọ̀fọ́ṣẹ̀ àtọmọlọ́mọ pa kíta ó bá bọ̀dé o. àwọn ìyàwó ilé ọlọ́tọ̀ ni wọ́n fẹ́ fún kábíyèsí ní ẹ̀bùn yìí. ẹ̀bùn ni wọ́n kó gbé wá fún kábíyèsí yìí. kábíyèsí ọlọ́tọ̀ ni wọ́n ń kọ orin yìí fún àwọn ìyàwó ilé ti ilé ọlọ́tọ̀. oníranran làwọn ìyàwó yìí torí wọ́n pọ̀ gidigidi. ẹ rí i pé wọ́n tún yàtọ̀ sí àwọn ti ẹ̀kan. wọ́n ń kọrin fún kábíyèsí náà ń jó. olórí kékeré ló ń bá kábíyèsí jó yìí. bákan náà ni olórí 2 ni wọ́n wà ń bẹ̀. Òkìkí òun ni etí rí tó ti ń lọ yìí tó ń wọ̀ lọ gbogbo ìlú ọ̀tọ̀ ló ń wọ́ káàkiri. ẹ rí pé kò sí ọlọ́jà tó pàtẹ ní ọjọ́ yìí torí Òkìkí ló ń gba òde lénìí. eégún ọba ní Òkìkí òpóṣù ariwo kíkọjọ́. ẹ rí bí Òkìkí ń da igbá nù tó ń da àwo nù. ìgbàlẹ̀ eégún ti ìlú ọ̀tọ̀ òun ni Òkìkí dé yìí.
Ògún àwò bàbá ń jó. Bí bàbá ṣe ń náwó bẹ́ẹ̀ ni bàbá tún ń jó. A kí gbogbo àwọn ìyàwó ọlọ́tọ̀, bákan náà a kí gbogbo àwọn ìyàwó ilé pátápátá lágbo ilé ọlọ́tọ̀, a dẹ̀ kí gbogbo àwọn ọmọọba